الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. Akí gbogbo ẹ̀yin olùgbọ́ wa lápàdé sí ibi ìjókòó wa ti alẹ́ òní Fiqhul Mu'amalat al-Maliyya, èyí tí a fẹ́ parí ọ̀rọ̀ tí a ti sọ ṣáájú ní tó jẹ mọ́rọ̀ forex. A sì àdéhùn níbi ìjókòó tí a jókòó kẹ́yìn pé insha Allah ta'ala á kì í sí kan náà àwọn afáwà wá tí wọ́n tún bá wa sọ bẹ́ẹ̀ tí ń ṣe àwọn nǹkan yìí. Àlejò tí a ké síbi ìjókòó tó ní àwọn afáwà àgbà Fadilatu Sheikh Abdul Fattah. Àwọn afáwà táwọn yìí wọ́n mọ̀ṣálá ọba jùmọ̀ sí ìmọ̀ fàrọ́ìdù, torí pé mọ̀ṣálá náà tọ́lọ̀ ní wọ́n mọ ìmọ̀ dáadáa nílẹ̀ Yorùbá wọ́n wà. Allah ọ̀sára bí bẹ̀rẹ̀ ṣe kaná afẹ́kẹ́ sọ àwòrán bí tí wọ́n ṣe nǹkan yìí fún wa. Afẹ́ kọ̀mpíà rẹ̀ mọ́ ìyàkámọ̀ ṣàríyà àti mẹ́lẹ̀ bá fún olùgbọ́ wa lápàdé. ṣáájú wọn fi sí bá lọ bismillah. Alhamdulillah, salatu wassalamu ala rasulillah wa ba'd. Fún Allah subhanahu wa ta'ala tọwà salatu fún manubá Muhammad sallallahu alaihi wasallam, kí àwọn ṣe fọ́dọ̀ tó Allah yahfadhu bẹ̀rẹ̀ àwọn ṣe fọ́ àti wọ́n ti ń bá wa sọ ọ̀pọ̀lọpọ̀ kí Allah subhanahu wa ta'ala kí ó bá ṣàlékún lọ́dá wọn, àlékún àgbéga wá ṣe fún wọn. Àǹfààní tí wọ́n fẹ́ fún wa yìí Allah subhanahu wa ta'ala kó bá kà fún inú òṣùwọ̀n iṣẹ́ rẹ̀ wọn. Láì máa fa ọ̀rọ̀ ọ̀ tí a fẹ́ gbé yẹ̀wò ń ṣe tuntun, ẹni tí ò máa náà ni yóò máa jẹ́ ìtúndé tí ẹ̀ tó wá lọ́wọ́ náà òun náà ni forex trading. Forex trading ó ń túmọ̀ sí foreign exchange. Àtàrà gbólóhùn forex wọ́n yọ foreign, àtàrà foreign exchange láti yọ forex. Lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ alágbèékalẹ̀ àti ètò yìí wọ́n pè forex yìí. Tó bá ní forex lọ́dọ̀ tí wọ́n òun náà ni foreign exchange market where currencies are traded. Ìtumọ̀ ní wípé ilé ìtajà tó yẹ pé nǹkan tí a fi ń tajà ń bẹ̀ ni kí a fi owó jàrọ̀ owó, bí ká fi dọ́là ká fi jàrọ̀ pound sterling. Ẹni ọjà tí lápòwó la fi ń jàrọ̀ owó tó bá ti wáyé tí owó ìwá jẹ́ owó ìlú kan ká fi jàrọ̀ ìlú míì, á ní à ń ṣe forex business or trading. Àmọ́ àṣà lówó ìfowójàrọ̀ owó tá à ń sọ yìí kò ń ṣe ilé ìtajà orí ẹ̀rọ aṣojú. Online business ni. Online business yìí ó ti pẹ́ ó ti máa ń ṣerú ẹ̀. Àmọ́ àṣà ìgbàlódé tó ń ṣe online òun ló bí ó gbajúmọ̀. Àwọn tó máa ń ṣe ń pìlẹ̀ àwọn náà ni bí àwọn central banks, àwọn bank generally, àwọn institutions, organizations tó yẹ pé wọ́n ní owó ńláńlá fún ògbé kalẹ̀. So lẹ́yìn tá a ti mọ ìtumọ̀ forex, báwo ni la ti máa ń ṣe forex trading? Àkọ́kọ́ òun náà ni pé ẹni tí ó ṣe forex as a business ó ní láti kọ́kọ́ mọ àmọ̀ dájú tí òun fẹ́ ṣe gẹ́gẹ́ bí full time àbí part time. Full time ni pé ó fẹ́ ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ rẹ̀. Part time ó fẹ́ mọ́ṣẹ́ tí ó máa ṣe jẹun. Àkọ́nù tí ó kọ́ lè tàmí. Ẹlẹ́ẹ̀kejì ni pé ó ní àti ní ìmọ̀ nípa bí a ti máa ń fi nọ́mbà kún àwọn tó ń pè mathematics. So gbọ́dọ̀ mọ̀ gan, nítorí pé forex yìí ó ní ṣe pẹ̀lú báwo ló ṣe gbọ́n sí, báwo ló ṣe yára sí àti fi nǹkan kún nǹkan. Ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni yẹn 24/7 ó gbọ́dọ̀ wà ní internet, ní pé kó ní access sí internet. Internet ẹ̀sìn kó má jẹ́ eléyìí tí máa ń ṣe ségesège, torí pé business yìí gẹ́gẹ́ bí nǹkan tá a padà gbọ́yé online ni
ó dẹ̀ máa ń ṣe pẹ̀lú kéèyàn ní ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yí eléyìí tí wọ́n ń pè ní gambling. Ibi téèyàn ò bá ti ní àwọn ọgbọ́n yìí lọ́nà wípé kò ní access sí fast internet ayélujára rẹ̀ kò yára dá, kò lè ní àǹfààní sí forex trading. Ẹlẹ́ẹ̀kẹta ní pé ẹni tó fẹ́ ṣe forex business yìí ó gbọ́dọ̀ ní èèyàn kan tá a mọ̀ sí mentor àbí broker. Eléyìí ni ó kọ́ ní àwọn ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yí pẹ́pẹ́ ẹni tí ò bá ti máa ṣe òwe tẹ́lẹ̀ tó bá kó ọnú ẹ̀ kò sí nǹkan tí ó bá bọ̀ yóò pòfò náà. Kódà ìwádìí nínú àwọn tí wọ́n tún ní ọgbọ́n òye gan tó padà fi di rẹmi ní wípé kò sí ọdún náà láyé ẹni tó kéré jù náà ní pé 75 to 90% ni wọ́n máa ń pàdánù owó tí wọ́n kó sínú bísínẹ́sì. Àsọ̀rọ̀ kó máa rí rẹ̀ mẹ́ọ̀ owó yẹn gangan tó kọ́kọ́ fi sí náà wọ́n pàdánù ẹ̀. Wọ́n kéré jù náà ní 75% nínú gbogbo wádá. Àwọn náà tà ń jèrè ẹ̀ bí 15% to 25%. Àwọn tó kún ọmọ pàdánù owó tí wọ́n fi sínú ẹ̀. Kọ́má tó sọ pé máa rí rẹ̀ mẹ́. So bákan náà ní pé ní ó láti open account fún fẹ́ ṣe forex trading yìí láti open account fún account ẹlẹ́ẹ̀kan ní pé ó máa àkáǹtì yìí ó máa láti fi owó sínú ẹ̀. Owó tó fẹ́ kéré jù bí a gbé ó lè lo $10, $100 to $500 ní pé tó wẹ̀ bá ṣe mọ́ náà ni ó súnmọ́ kó rí owó jẹ sí. Tó wẹ̀ bá ṣe mọ́ sí tó wẹ̀ wáyé pọ̀ sí náà ló súnmọ́ kó rí owó jẹ sí. So yẹn jẹ́ abala kan. Bákan náà forex eléyìí tí à ń ṣàlàyé rẹ̀ yìí ó tún bùkátà sí wípé kéèyàn mọ ọgbọ́n kó sì ní òye nípa bí àwọn owó bó ṣe máa ń lọ sókè bó ṣe máa ń wáyé sálẹ̀. Pàtàkì lówó tó ń ṣe pẹ̀lú epo, tó ń ṣe pẹ̀lú gold àbí àwọn nǹkan ẹ́ sí pé ìlú sí ìlú ọjọ́ máa ń pààrọ̀ láàrin àwọn eléyìí. Àwọn owó yẹn ni forex wà about. Àpèjúwe tí máa ń pé lásìkò tá a wà yìí dọ́là ti high, ó ti high lásìkò tá a wà yìí. Nǹkan tí ẹni tó máa ń ṣe forex tí ó ṣe ni wípé a lọ ra dọ́là wọn, tó wá asàtìlẹ́yìn má kojú àpèjúwe pé dọ́là ti lò lásìkò tá a wà yìí, dọ́là lò lásìkò tá a wà yìí, òun sì ní owó míì lọ́wọ́. Dọ́là tó lò lásìkò tí a wà yẹn tí dọ́là bá ń bẹ lọ́wọ́ ẹ̀ kò ní tà tí ó kò ní jèrè. So àpapamọ́ owó tó bá hẹ̀ lásìkò yẹn lára lọ rà tó lásìkò yẹn. So tó rà lásìkò yẹn àwọn tó máa padà máa exchange owó yẹn wọ́n máa jèrè ń bẹ̀. Bẹ́ẹ̀ náà ni dọ́là tó pé ó high lásìkò kan náà, ìyẹn ó máa rà sọ́wọ́ fún àwọn yàtọ̀ sí pé wọ́n máa ní bùkátà sí dọ́là, òun wàá tà ní owó tí ó gara. Eléyìí ń ṣe sábàbí tí owó fi ń wọ́n lágbàńlá ayé, tí owó fi ń gbé owó sókè, táwọn owó kan fi ń wálẹ̀ látara forex àtàwọn business tó jọ bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ òun sábà mọ̀ pípọ̀ àwọn tó wà ní ìdí ọ̀rọ̀ forex àgbègbè forex kí a kó lákòótán. Òun náà ni pé forex nǹkan méjì ló kó sínú. Aláàkọ́ ó ń jọ mọ́ òwò company business or trade. Ẹ̀kejì ó sì ń jọ mọ́ tẹ́tẹ́. Kódà gbogbo àwọn onímọ̀ ìjìnlẹ̀ ń pa ẹ̀ ó gbà pé as far as forex is concerned, trade ní lóòótọ́ but it is under probability pé wàá jèrè lẹ̀. Ìyẹn pé ó wà lábẹ́ wípé kò sí àmọ̀dájú pé ó jèrè lẹ̀. Wàyí o
inú òfin ṣẹ̀rí àti ní wípé nínú àwọn nǹkan tí agbọ́njúmọ́ náà ní qa'idatul al-jahala wal-gharar, òfin tó wọ́n máa ìrújú àti ẹ̀tànjẹ. lábàá kan sí kejì láàrin kó wọnú forest lọ́nà wo òun náà ní pé ọ̀rọ̀ forest nínú ìrújú wà bẹ́ẹ̀ ni wípé o ò lè mà ní ìmọ̀ àmọ̀dájú owó lọ́ọ́ ṣe business ọ̀bẹ ra owó yìí o yóò àjèrè ńbẹ àkọ́kọ́ nù ó tó lè mà. ẹ̀kejì ìmọ̀ kan bẹ nínú ìmọ̀ forest tí o bá tó ẹni tó bá mọ̀ lọ kó máa mójútó ẹ o ò lè nímọ̀ yìí o ò lè ní pé o ò lè dá nìkan ṣe. àwọn tó ń dá ní nǹkan ṣe kódà àwọn tó wọ́n ní mẹ́tọ̀ náà àyẹ̀mọ́ yìí wọn tó pòfò owó yẹn kò ní rí ná ọmọ àti ọsọ yóò wá rírì wọn yẹ pé ìwọ tí ò wá ní mẹ́ńtọ̀ wọ́n fẹ́ wọnú forest òfò náà ni. ìwọ̀n amú àpèbí mo náà rẹ̀ kan tí àjọ ti ṣiṣẹ́ mi kan ní ìyẹn ló fún ní àpèjúwe forest ní kó sáà fẹ́ kọ́ mi mo ní mi ṣe n kò dà ń dé ọ̀rẹ́ ẹ̀ lẹ́nu ọ̀nà òdì jáwọ́ kí ló dẹ̀ fa ibi tá a ti ń sún àbí ajílówó à ń ṣàwọn nǹkan mi òun ò di jílówó á lọ sásáyè kan níbi tí iléeṣẹ́ yẹn a máa fojú máa tọ kí ni mákẹ́tì ń sọ lẹ́nu nípa forest á lo gbogbo ẹ̀ tí bá ka inú àwọn tá à ń bẹ gẹ́gẹ́ bí òṣèlú bẹ́ẹ̀ ẹni tó fẹ́ tòṣì inú wa mi rí ju òun náà lọ ó tòṣì bàjẹ́ ó ti jẹ̀bi ó sì ń gbèsè lọ́rùn ṣé pé àìmọye owó íńtánẹ́ẹ̀tì ni pé ó jẹ́ ẹni tí ilé kọ́mpìnì ìpèjọ ń gbèsè àyọ̀tọ́ tó wá ń ṣe sí ní ààrẹ àlùyọ àmà ń gbọ́ pé olówó kọ́mpìnì kan owó yẹn ẹ̀dẹ̀ lọ́gbàá ó ní bọ̀dọ̀ wọn láti kẹ́ẹ̀tì kí ní kan ó dẹ̀ náwó ó pàdánù owó ó pàdánù èrè owó ẹni ìbáyìí sí alhamdulillah ó jáwọ́. ó túmọ̀ sí pé kò sí ọ̀nà àbáyọ nípa àwọn forest ẹni tẹ́ ń sọ yìí financial analyst ni yẹn pé lágbóyè èyí ní ọpọlọ accountant ni tó gba ìwé ẹ̀rí mu àyín náà àwọn nǹkan tó máa ń fẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ forest ó jẹ́ ẹni tó gbárí nípa financial analyst ó lè ṣe analysis nípa bí owó ti ń lọ lágbàńlá yìí eléyìí gbárí ẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda Allah ó pọ̀ fún bọ́m̀bẹ̀ náà sòwò ló tún pé ìrújú tó wà ń bẹ ẹni tí ò bá wọ̀ àbí kó pẹ́ tó bá wọ̀ lọ kò tí ń lè yé pẹ̀lú bá wọnú ìmọ̀ yìí. eléyìí máa fẹ́ gbàgẹ́ bí ìyànjú ni pé gbogbo àwọn tí wọ́n máa ń ṣe náà wọ́n jẹ́ expert nínú ẹ̀ wọ́n máa ní kéèyàn study kéèyàn kọ́ lọ ka ìwé nípa ẹ̀ tòun ti bẹ́ẹ̀ náà wọ́n máa ń gbà níyànjú kí ẹni tí ó wọnú ẹ̀ kó ní mentor kó ní lọ́wọ́ bá mójútó tí ó sọ fún pé báyìí láti máa ń ṣe báyìí láti máa ń ṣe ìyẹn náà wọ́n máa ń fún pé under probability ó jèrè ó kòfo ìgbẹ̀yìn láàmọ̀ o eléyìí sì ní lábòfin ṣẹ̀ríà sínú ṣẹ̀ríà bẹ́ẹ̀ òwò tí ń ṣe ń máa ìwò tí ń ṣe ń sì máa ìtí mò ń dáwó sí kódà òfin ṣẹ̀ríà ní pé al-bayyi'ani bil-khiyar ma lam yatafarraqa وفي بعض الرواية حتى تفرقا so tí a bá yọ ń ṣe òwò papọ̀ abùkátà àti ní pé mi ìrà mọ́ wọn ebi náà mi ìta mọ́ ìyẹn ò sínú forest kò sínú forest bákan náà sì ni inú àdéhùn ànábi tó sọ fún ayé sọ̀rọ̀ àṣàlám wa in sadaqa tó bá fi lè ṣe òdodo nínú òwò tó yọ ń ṣe òun ìyẹn ò sínú forest kò sọ́kò òdodo kankan bẹ́ẹ̀ pé o ò lè mẹ́tò ń bá ṣe wò àkọ́kọ́ nù o ò lè mẹ́tò ń bá ṣe wò tó fi wá ní ìyàwó ò lè mọ́ ẹ̀kejì wà báyìí yànnà ànábì ní tó sì ṣàlàyé òwò yẹn fúnra wọn ká ló ṣàlàyé fún wọn but àwọn tí wọ́n ṣe wà lápapọ̀ dáhùn fi hàn pé kò sí àní-àní ó ń bẹ lábẹ́ ìrújú ó jẹ òní jẹ ànábì ní dábàá fi lè ṣòdodo ní òwò tẹ́yìn ṣe sọ̀rọ̀ wà ìwà ìsẹ́lẹ̀m kí ẹ ṣàlàyé rẹ̀ pé oníkálukú yín tẹ̀ fi ìrújú sí àti ẹ̀tàn jẹ bóòkà láwùmá fi ìbàrí ìgbìmọ̀ ọlọ́run ó fi àlùbáríkà sí inú òwò táwọn èèyàn ṣe wà ìǹkátàmá
wàkàdàbà tó bá fi nǹkan pamọ́ nínú òwò yìí tó yọ ṣe yìí tó yọ tán àwọn jẹ bákan náà sì ni wọ́n parọ́ ìkíní kejì bẹni forex kò sẹ́ni tí ó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ forex àbí kó tiẹ̀ wọnú ẹ̀ so ìwọ̀n yóò pamọ́ fún ọ kí wọ́n tó wá wọnú ló ṣàṣì máa gbá eléyìí tẹ́ ń bẹ̀rẹ̀ sọ́nà òun náà mọ̀ ń gbà mí apàdà ìjà síbẹ̀ fún wọn òun lè má rí púpọ̀ náà mélòó òun rí ẹ̀kejì ọ̀nà irọ́ tí ń bẹnu forex ó clear òun náà ní wípé èrè ń jẹ́ owó lè rí àfikún ní ẹni tí yóò mú ẹ sọ́nà ìyẹn náà sì ni kò sápìn sọ̀nà bí n tẹ́lẹ̀ bá ti wà nínú òwò tí a bá ti ń ṣe muhiqul barakati bay'ihima àlùbáríkà tí ń bẹ níbi àwọn méjì alóòmùkú alhamdulillah rẹ pé òbí fọ́rẹ́ àtàwọn tó jọmọ́ bẹ́ẹ̀ ẹ rí pé ọba wa máa ń sọ wípé kò fẹ́ẹ̀ sí ọdún náà láyé tó bá ṣe àkáǹtì àwọn tí wọ́n ń ṣe least àwọn tó máa ń kó fún 75% 100% ní kí mọ́kànlá ń dé 90% so eléyìí wọ́n tún lè pé tẹ́tẹ́ lápá kan tó fojú hàn ní ká dá owó pọ̀ káwọn kan jẹ káwọn ọ̀pọ̀lọpọ̀ kòfò kí ló ń pè tẹ́tẹ́ gbọ́n náà lọ eléyìí ni ṣókí tí mo lè mú wá ní àwọn bàbá tí a ní abẹ́ Allah subhanahu wa ta'ala kí ó fún ẹ ní agbó ibi àti ṣàlàyé lọ kí ó sì máa kó wá sínú àdánù àti nínú òwò ilé tí a padà kábọ̀ ńlá lọ́la al-qiyamah. هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه وسلم. كوبا الانسان وشيخ وبلاد الشيخ تاع هو سنه سابلوي على يتيما فواي ní kó tó jẹ́ káyé àwọn nǹkan mẹ́tò tó wà mọ́ tó jẹ́ kí ó tún yí wá sí ibi ọ̀rọ̀ forex yìí wọ́n ìṣòwò mẹ́nu bá tọ́jú mọ́rọ̀ ìdájọ́ ṣẹ̀ríà Islam lórí abala tí wọ́n mẹ́nu báyìí àwọn ló sì rí pé ó tó kún nǹkan tí a ti sọ ṣáájú lọ fọ́wọ́ kan ìsanwó lẹ́sàrí sókí ọ̀rọ̀ náà ní pé tẹ́tẹ́ òní àwọn fáwọn náà pè pé tẹ́tẹ́ ni forex jẹ́ wọ́n sì rí pé àwọn tí ó fowó lẹ̀ wọ́n pọ̀ ẹnìkan ní òkú ẹnìkan ló jèrè ayòkú wọ́n ṣọ́ọ̀tì bá lọ a sì mọ̀ pé tẹ́tẹ́ náà nǹkan tí Islam ṣe léèwọ̀ ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ó ti bá ní ká hadith àmì ìsìlámù tó sọ fún wa níbi pé ètí ń bẹ láàrin olùtajà olùrajà tó gbọ́dọ̀ wà láàrin wọn àǹfààní tí wọ́n ní láti sọ pé àwọn ọ̀rajà máa bá wọ̀ tajà mọ́ bí forex wọn kò sí ń bẹ̀ bákan náà mímọ̀ sọ òótọ́ bí o máa fi nǹkan pamọ́ ibi tó jẹ mọ́ títà tó fẹ́ tà kọ́mọ́ dà nǹkan kan bo nǹkan kan lójú bẹ̀ kí tó fẹ́ rà kọ́mọ́ tó fẹ́ rà kò yé sí dáadáa wọ́n lè lóòtù sínú forex ọmọ yára mi a sì ti gbọ́ nínú ọ̀rọ̀ tí ó ṣáájú pé àwọn àfáà wọ́n gbà wípé nítorí máa ba títà ìrà jẹ́ gẹ́gẹ́ bí olóṣèlú ti ṣe àlàyé ọ̀dọ́yà hàmù wọ́n sọ wípé asbábù alfasad al'amma asbábù fasad al-buyu' al'amma mẹ́rin ni nǹkan tí máa jẹ́ kí títà ìrà tí máa bàjẹ́ tó lè jẹ́ okùnfà akọ́jẹ́ pé yóò di nǹkan tí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ṣe nǹkan mẹ́rin ni táwọn mẹ́rin pátá ó pé nu forex tí wọ́n ṣe alákọ̀ọ́kọ́ ó ní an-nahyu anhu kí Ọlọ́run subhanahu wa ta'ala ó ṣe nǹkan léèwọ̀ fún wa kí àwọn ẹ̀sà sọ́lá tó pé nǹkan yìí Ọlọ́run fẹ́ o nígbà tí a ti gbọ́ pé Ọlọ́run fẹ́ nǹkan àbúrò jìnà sínú lọ́pàá Ọlọ́run subhanahu wa ta'ala sí léèwọ̀ fún wa àwọn ẹ̀sà sọ́lá ó sì léèwọ̀ fún wa ilé ń jẹ́ okùnfà àkọ́kọ́ láti rí lẹ́bí tọ́jú mọ́ òwò tàbẹ́ ṣe títà ìrà àpẹẹrẹ ọ̀lọ́ a sì rí bí forex tí ṣe tọ́jú mọ́ tẹ́tẹ́ ìta ní ìsìn báyìí nìsìn tẹ́tẹ́ ìta nù Islam nǹkan tí wọ́n ṣe léwọ̀ fún wa ní nígbà fáwọn àti ẹgbẹ́ ti ẹnu bá fún wa bákan náà lóyún ní sọ́jú pé àwọn tó máa jókòó fa tí owó fi máa di èèwọ̀ náà ní àríbà tẹ́tẹ́ títa tá a bá rí ọ̀rọ̀ tẹ́tẹ́ ìta níbi títà kan bí tọ́jú mọ́ òwò tí ẹ̀fẹ́ ṣe tó ti mú bí ẹ̀yà ìyásẹ́fẹ́lá sí tó ń gbé ìbá lọ́wọ́ láti gbọ́ ilé ọ̀rọ̀ ìbámbẹ̀ mùsùlùmí òdodo ó gbọ́dọ̀ jìnà sí ni torí pé kí ló fà ìbá
Islam ó sílẹ̀ òfin láti máa ṣòwò rìbá ìgbọ́dọ̀ jìnà sí ilé tó ní pé rìbá jíjẹ owó èlé máa fún ogun ẹlì kejì mú ní lọ́nà ìtọ́ lọ́wọ́ sọ́nà tààlà ló sílẹ̀ wọ̀ ó sílẹ̀ wọ̀ sí gbọ́dọ̀ jìnà sí tó ní pé àwọn rìbá ó ní agbára gidi lọ́wọ́ kọ́kọ́ bá ọjà o kọ́kọ́ di wàhálà sí wa o wọ́n máa fa ìbínú ọlọ́wọ́ sọ́nà tààlà kọ́kọ́ tó mú jìnà sí wa o àti àwọn àtẹ́tẹ̀ gbọ́ àti gbọ́ mùsùlùmí wọ́n máa jìkà rí ìbínú ọlọ́wọ́ náà ló fi jẹ́ pé kéèyàn jìnà sáwọn nǹkan bẹ́ẹ̀ ọjọ́ ọjọ́ àpọ̀jù àti yóò fún yàn jẹ́ ní o àti wọ́n mọ̀ fún yàn ní o kéèyàn jìnà sí ó jẹ́ okùnfẹ́lẹ̀ kejì okùnfẹ́lẹ̀ kẹta á rí pé lè náà sí bẹ́ẹ̀ okùnfẹ́lẹ̀ kẹta rẹ̀ ti tó pé tó ń bẹ́nu forex náà wọ́n náà ní àlùbọ́rọ̀ lọ́rọ̀ ní kí èèyàn kí nǹkan mọ́ hàn kí nǹkan bí àìmọ̀ nǹkan kọ́ wà níbi àwọn nǹkan bọ́rọ̀ ló wà níbi tó jẹ mọ́ ọjà tá fẹ́ tà ó lọ bí ìròyìn ọjà tá fẹ́ tà ó lọ bí owó tá fẹ́ fi ra ọjà ó lọ bí àsìkò tá fẹ́ tajà ó lọ bí àyè tá fẹ́ tajà bọ́rọ̀ náà lọ́gbà pé kí nǹkan bá tí wà ti jẹ́ pé wọ́n fojú hàn báyìí ní tó yẹ̀ yìí kéléké bọ́rọ̀ ní yóò túmọ̀ sí bàbá pé níta fẹ́ tà yìí bóòlù ti ṣe rí káwọn màlàyé rẹ̀ níta fẹ́ fi dípò rẹ̀ bóòlù ti ṣe rí káwọn màlàyé rẹ̀ àsìkò tí nǹkan yìí tí ó gùnlẹ̀ akámọ́mọ́ ó sì tàá jẹ́bi ọ̀rọ̀ owó tó yẹ pé aṣọ pé afẹ́ fowó pààrọ̀ owó ó rẹ̀ jẹ́ pé ó ń fọ́ báyìí kó sì bàbá yìí ni nígbà wo lóye owó jẹ́ ti tèèyàn nínú fíìlì forex tí wọ́n ènìyàn pé owó yìí ó ti di tèmi nígbà wo ni yóò jẹ́ ti ta tí wọ́n fẹ́ tà fún òwe lè pátá yìí tí wọ́n mọ̀ ní ẹ pé ó rújú ó jẹ́ pé ó túmọ̀ sí pé àlùbọ́rọ̀ fún bẹ́ẹ̀ tó jẹ mọ́ forex ó di nǹkan kẹta bákan náà ìtọ́parí eléyìí ni ما يرجع للضرر أو الفساد من الشروط àwọn májẹ̀mú tí ó máa ṣẹ́rí sí gọ́rọ̀ rí àbí rìbá ní àwọn májẹ̀mú tí wọ́n dá lórí pé májẹ̀mú àtàkẹ́ tí máa fa májẹ̀mú ní pé láti lè bá inú ohun tó jẹ mọ́ òwò májẹ̀mú lè jẹ́ tí ó ṣàǹfààní fún ẹni tó fẹ́ ta ẹni tó fẹ́ rà ó sì jẹ́ pé yóò gbé ẹnìkan yóò kò bẹ́ẹ̀ kejì májẹ̀mú níbi òwò àfà ọ̀sọ̀ tó pọ̀ níbẹ̀ wípé májẹ̀mú kálukú nínú wọn tó fẹ́ ta ọjà tó fẹ́ ra ọjà kálukú ní máa fẹ́ sọ tí yóò gbé wípé ó lè yí mo fẹ́ sọ báyìí pé bá gbèrè pé bá gbé yóò wúlò fún ó sì lè kó báyìí tó fẹ́ ta nǹkan bákan náà ó lè jẹ́ ìgbà kejì náà bákan náà ó yẹ pé ìtọ́jú mọ́ májẹ̀mú kí májẹ̀mú kan wá ó jẹ́ pé yóò máa darí sí rìbá tẹ́sí léèwọ̀ yóò sọ nǹkan títà rírà lọ́sọ̀ dé ìwọ̀ fún wa tí ó fà májẹ̀mú kẹta nìkan dánú wọn àwọn méjì lọ́jọ́ dá májẹ̀mú yìí tó yẹ pé ó ń ṣẹ́rí sí rìbá bákan náà tó lè ṣẹ́rí sí àìmọ̀ nǹkan kan tí nǹkan kan jẹ́ tí ó rùjú táàmì mọ bí nǹkan ti rí gan níbi títà rírà tó sì pa ti inú ilé náà kọ́ á rí pé nǹkan yìí kọ̀tọ̀ náà lọ irú ẹ̀ ní bẹ́ẹ̀ bí tẹ́jọ mọ́ forex yìí ẹ̀mọ́ yà mí bó sọ mi forex ẹ̀rọ yà mí pé ẹwọ ní ìsàpèjúwe náà tí ó ń bẹ́nu ní pé àwọn tí wọ́n jẹ́ ẹjẹ́ǹsì yìí wọ́n tó yá ẹ̀rí owó kan pẹ́pẹ́ owó ni yóò fi mọ̀ sí òwò yìí tí wọ́n ti wá yà lówó yìí nínú àti sọ́nà ọ̀tá sọ́jú pé kí ìbá ti jẹ́ pé ó yá ẹ̀rí owó kan nínú ìṣẹ̀lẹ̀ Islam ọ̀tọ̀ kí èèyàn sọ pé owó tí wọ́n fẹ́ yá yìí o gbọ́dọ̀ máa lò níbi iṣẹ́ mi ọgbọ́dọ̀ fẹ́ra kan lọ́wọ́ mi kò dánù ìṣẹ̀lẹ̀ Islam ọjá àyè nìkan parí akọ́kọ́ sí méjèmú pé ọgbọ́dọ̀ fẹ́ra kan lọ́dọ̀ mi ó fi máa sòwò nú ibi tá a dá ìtẹ̀kẹ́lá dálẹ̀ yìí kò dá lè ní ẹ̀wọ́n pè ní àsálàfú wàlìbẹ̀rẹ̀ kí o kó yíyá rẹ̀ ní nǹkan yí owó àti títà ìrírà kí o kó jọ kí ọ̀dá méjèmú pé owó tó nǹkan tó fẹ́ yá yìí ó fi ra lọ́dọ̀ mi ìbílẹ̀ yìí kò dánù ṣẹlẹ̀ Islam mọ́jẹ̀mú ló dá ó wúlò fáwọn tí wọ́n fẹ́ sí kíni tí wọ́n yá lówó tí wọ́n fẹ́ tajà torí wọ́n tà kan fún níbi tẹ́ tà fún èrú wà ń bẹ̀ nípasẹ̀ pé ìbẹ́ ọ̀nà ya nìkan wọ́n tó interest tó wà mẹ́bà lọ lórí ìwé tí ń tí ń kọlu àwọn ó tó kí mọ́jẹ̀mú tí wọ́n dà yìí wọ́n sẹ́rí sí rìbá ìbílẹ̀ ìpátá ọ̀sọ̀ ogun tó jẹ́ àwọn bí forex ti jẹ́ láti ìbẹ̀rẹ̀ dé parí ọ̀sọ̀ di
nǹkan tí kò dáa akẹ́wọ̀n fáwọn ọlọ́pàá ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ rẹ̀ insha Allah ta'ala àwọn akọ́lọ́ ní sẹ́kọ́ bá bẹ̀rù bá ní ti ń bọ̀ níbi tó jẹ mọ́rọ̀ forex náà àwọn kan náà ìgbà wọn kan bẹ̀tẹ̀ dá Islamic forex wọ́n dá sílẹ̀ bóò náà ti wá ṣe tí wọ́n kí ni táwọn àfáà sọ àwọn àfáà wa àsìkò yìí kí wọ́n sọ ń pa rẹ̀ ṣé wọ́n sì fẹ́lẹ̀ pé ẹ̀ka rèé tẹ́ ẹ sí mọ̀ dá o àbí ẹ̀ rí wí sí wọn wípé àwọn kankan bẹ́ẹ̀ tí ó ní ìdíàkíyèsí bí insha Allah ta'ala tó di jókòó tí ń bọ̀ insha Allah inú ọkàn àti ògbẹ̀ olùkọ́ wa pẹ̀lú ọgbẹ́ bá kí yín wọ̀ sẹ́nẹ̀sẹ̀ rẹ̀ lẹ́ẹ̀kan sí kí àwọn ṣéèkù wa Fadilatu Sheikh Abdul Fattah ọgbẹ́ bá sẹ́nẹ̀sẹ̀ rẹ̀ wọ́n bá dúpẹ́ fún yàmọ̀ rírì ẹ̀bẹ̀ ti dá àwọn ọmọ ìyá yín lóhùn ìjókòó insha Allah tó mọ̀ kí sí yín bí pé mọ̀ṣálẹ́ ti bá wà fẹ́ yíò sáǹfààní fún ọ̀gá ni jazakumullahu khairan wassalamu alaikum warahmatullahi wabarakatuh.